ó ṣe àṣẹ Èdùmàrè. Ǹjẹ́ èyí tẹ́ ẹ bá wà láàárọ̀ ẹ kú ojúmọ́, èyí tẹ́ ẹ wà lọ́sàn-án ẹ káàsán, èyí tó bá sì ṣe pé ọwọ́ alálẹ́ lẹwà ẹ mà káalẹ́ o. Èmi ò ní wípé gbogbo wa kú gbogbo àwọn àsìkò tí ẹ wà lápá ibi tẹ́yin bá wà. A kú bójú ọjọ́ ṣe rí, a kú bí gbogbo nǹkan ṣe ń lọ. A kú ìwọ́nú ọdún tuntun, ọdún ayọ̀, ọdún ire, ọdún ọ̀gọ̀ọ̀rọ̀ ìbùkún ni ó jẹ́ fún gbogbo wa láṣẹ Elédùmarè. Pápáàpá ni wọ́n ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ torí adé bí ẹyìn má ṣí, àgbà ọ̀lẹ ni Yorùbá ń pe owó wọn. Àmọ́ kí n tó lọ nú tí mo fẹ́ bá wa sọ, ó pọn dandan kájúbà gbogbo àwọn àgbà ajunilọ lọ́jọ́ orí, ajunilọ nípò, ajunilọ nírìírí. Torí wípé àdáṣe báyìí ní wọn mọ ìbà yìí wọn mọ èèyàn. Àti pé bókò ló bá ti júbà alẹ̀ báyìí, ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ló di dandan kílẹ̀ ò lanu fún un. Mo ṣe bá gbogbo ẹ̀yin àgbà. Tọ́rọ̀ tí a fẹ́ sọ lónìí ó ṣeé ṣe kí ó fi sọ́dún àwọn àgbà púpọ̀. Àmọ́ kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kì í ṣe láti tàbùkù àbí láti fojú kéré yín, bí kò ṣe láti pe àkíyèsí yín sí nǹkan tó tọ́. Wọ́n ní béèyàn bá ṣubú sínú kòtò nígbà àkọ́kọ́, èyí ò láṣìṣe. Àmọ́ béèyàn bá ṣubú sínú oríṣi kòtò kan lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta, ó ti kúrò láṣìṣe o. Àwọn àgbà nírú eléyìí ó ti dòmùgọ̀. Kó má bàa wá di wípé a máa ṣubú sínú kòtò kan lọ́kẹ́ àìmọye ìgbà. Òun ni mo ṣe ní kí n pàkíyèsí wa sí. Gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lójú òpó ìṣẹ̀dálẹ̀ àbínibí yín, mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu ẹ ṣeun. Mo mọ iye yín lọ́pọ̀lọpọ̀. Àmọ́ ẹ má gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook náà ni a tó rọ̀ yín pé kí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó YouTube ìṣẹ̀dálẹ̀ àbínibí wa láti láǹfààní láti máa rí àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan eléyìí tá à ń ṣe lórí àwọn nǹkan ìwádìí ìbílẹ̀, ìtàn Yorùbá àti àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa àṣà, èdè àti ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàtàkì. Oore pàtàkì tẹ́sí lè ṣe fún wa náà ni pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa láti lè máa wo àwọn iṣẹ́ ọlọ́kan òjọ̀kan tá à ń gbé jáde ń bẹ̀. Èyí tẹ́ ti darapọ̀ mọ́ wa, ẹ dákun, ẹ bá wa tàn ká, ẹ tàn yẹbẹyẹbẹ. Ní báyìí, mo ti wá wọnú tó gbé mi wá gan-an lódìdí. Àwọn àgbà bọ̀ wọ́n ní báyé bá gún àgbà ni ẹ kí, bílùú bá tòrò àwọn àgbà ibẹ̀ ni ẹ jùrù fún. Wọ́n ní torí ẹni ó bá ṣe eré là á kí, ẹni ó bá hùwà iyì là á fìrù yọ̀yọ̀ kí. Eléyìí jẹ́ ìpèdè tí mo gbà lẹ́nu bàbá Adékúnlé Àyìnlá. Ẹ wo ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí n tún wá ṣe àmúlò òwe àwọn àgbà kan tó sọ wípé báyé bá torí àgbà bàjẹ́, àìmọ̀ wàá wù ni. Ẹ já wo èyí tá a gbà lẹ́nu alàgbà Adékúnlé Àyìnlá àti òwe eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀. Ẹ jẹ́ a gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Kí ni ń sọ nípa rẹ̀? Ó ń sọ nípa wípé ipò pàtàkì ó nípò àgbà láwùjọ Yorùbá. Ẹ sì kíyèsí wípé àwọn ipò kan wà tí wọ́n máa ń tọ́ka sí wípé ipò yìí o, ipò àgbà ni. Láti wá gé pétépété, ọ̀kan pàtàkì lára ipò tá a tọ́ka sí gẹ́gẹ́ bí ipò àgbà nílẹ̀ Yorùbá ó nípò ọba aládé. Kò sí bó ṣe lè wù kí ọjọ́ orí èèyàn ó tún jẹ́, níwọ̀nba ní kété tí wọ́n bá ti bọ́ sí ipò ọba ẹ̀rí wípé àní máa pè ṣákálá bá ṣe é pè tẹ́lẹ̀ mọ́. Ó di ká máa da onítọ̀hún pè gẹ́gẹ́ bí bàbá. Kí ló sọ di bàbá? Ipò tó bọ́ sí òun ló sọ di bàbá. Àmọ́ kó tó dé ipò tí ó di bàbá yìí, àwọn àgbà ní iṣẹ́ láti ṣe láti jẹ́ kẹ́ni tó bá do ọba ó di bàbá tòótọ́, tí ò fi ní di bàbá tí ó mọ̀ ṣe bárabàrà kiri bí ọkà bàbà tí ẹ̀ ń dà fẹ́yẹtẹ́yẹ ń pín. Bàbá tí bàbá yìí bá tọ́ ò ní di bàbá rẹ̀. Olóyè sọ ní ìbẹ̀rẹ̀ wípé ọ̀rọ̀ mi ò ní yóò dọ́dún ẹ̀yin àgbà. Ẹ bá ń tàn, ẹ jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n ń fọba jẹ jẹ́ kí wọ́n ó bí fọ́nrán yìí. Káwọn náà wá wò ó, ọba tí ń bẹ nílùú wọn
ṣé ọba tó ṣètò pé ni ṣé ọba tó tó bàbá ni ṣé ni ó gbètẹ́ró ni àbẹ́ni tó tẹ ìtẹ́ ẹ jẹ́ wọn máa fèsì sí léyìn. Tá a bá sọ̀rọ̀ nípa ipò àgbà ẹ̀yún àwọn olóyè àgbà nínú ìyànsípò ọba aládé nílẹ̀ Yorùbá, ipò àkọ́kọ́, iṣẹ́ àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ́ iṣẹ́ wọn ní mímú ọmọ oyè. Ṣé ẹ mọ̀ pé àwọn àgbà máa pòwe pé orí tí ó dàdé inú agoro idẹ ní ti wá, ọrùn tí ó lè gìgbà ẹ̀lẹ̀kẹ̀ inú agoro idẹ ní ti wá, ìbàdí tí ó lo mọ́sáàgì aṣọ ọba tí ikọ̀ náà yanranyanran inú agoro idẹ náà ní ti wá. Bó o ni wọ́n ó ṣe wá ṣètò láti mú ẹni tó tọ́, èyí ò ní iṣẹ́ àkọ́kọ́ tó sì ṣe wípé bí wọ́n bá ti kùnà nínú rẹ̀ gbogbo yòókù ò ní bójú mu. Bí wọ́n bá ti kùnà nínú ìgbésẹ̀ àkọ́kọ́ láti mú ọmọ oyè tó tọ́, láti fi ara balẹ̀ gbé, ṣe mọ̀ wípé wọ́n ní báyìí láàṣẹ ń lé wa èèwọ̀ bòmíì ni. Ìdálù sì rèé oníṣèlú. Ìlú kọ̀ọ̀kan ló ní ìlànà àátẹ̀lé ní mímú ọmọ oyè. Àmọ́ ìlànà yòówù ó jẹ́, ojúṣe àwọn àgbà tí wọ́n jẹ́ àgbà oyè, ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ààtò ìlú àti àwọn òwe tó jẹ mọ́ ààtò ìlú tó ṣe máa ń tọ́ka sí àwọn àgbà nu, torí pé àwọn àgbà ni ó mú ọmọ oyè. Ibi àwọn àgbà bá ti kùnà láti ṣojúṣe wọn, òun ni wọ́n ti yan ọmọ oyè lé wọn lórí. Ní ìgbéléyìn ò wá lónìí, ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bó bá yá. Àmọ́ ẹ kíyèsí, ọ̀kan lára nǹkan tí ò lè jẹ́ kí ìtẹ́ ó tẹ̀, òun ni mímú ọmọ oyè tó tọ́. Bó wá ni wọ́n ṣe fẹ́ mú ọmọ oyè tó tọ́? Èyí ò ní pé kí wọ́n tẹ̀lé àlàkalẹ̀ ètò àti àṣà ìlú. Ẹ gbọ́ mi o, bí a ò bá ní parọ́ tá a sì ní tara wa jẹ, ojúlówó ọmọ Yorùbá mọ̀ wípé àsìkò kan ṣoṣo tí àwọn àgbà afọbajẹ ìlú máa jẹun ní àsìkò tí ilẹ̀ bá bàjẹ́, tí wọ́n bá fẹ́ tún tí wọ́n bá fẹ́ tún ọmọ oyè míì yàn. Èyí ò ní wípé àsìkò tí ọba kan bá gbéṣẹ̀ tí wọ́n ń ṣètò láti yan ọmọ oyè míì fún ipò ọba aládé, àsìkò kan ṣoṣo táwọn afọbajẹ máa jírí tí wọ́n jẹ nílẹ̀ Yorùbá nu. Ibi abásìṣe náà láti jẹ. Èmi ò ní wọn ó mọ̀ jẹ, àmọ́ àjẹjù, béèyàn bá ti jàjẹjù, ìmí ni Yorùbá máa ń pè, wọ́n á ló jẹ mí, ó jẹ nǹkan ẹ̀gbin. Bí wọ́n bá jẹ̀tọ́, kò sẹ́ni tí ó bí wọn. Bí wọ́n bá fẹ́ mú ọmọ oyè, wọ́n gbọ́dọ̀ mú ọmọ oyè tó wà ní ìlànà tàbí ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ ètò ìlú wọn. Kó wà ní ìbámu pẹ̀lú ìṣẹ̀ṣe àti ètò ìlú. Torí bí wọn ò bá ti mú ọmọ oyè tó tọ́, gbogbo ìgbésẹ̀ tó kù tó rọ̀ mọ́ yán ìtẹ́, ó ní ò ní bójú mu mọ́. Ṣé ẹ mọ̀ wípé ntẹ́yẹ bá jẹlẹyẹ ó gbé fò? Ìtì bá ń bẹ nú, ìtìwà tó bá ń wù, tí ẹ bá ṣe ìwádìí ẹ̀ dáadáa láti mọ ìwà tí ń wù, láti mọ nǹkan tí ń ṣe, tẹ́ ẹ kàn torí ní tó gbé fún yín tẹ́ ẹ bá ti yàn án bẹ̀, gbogbo nǹkan yòókù ò ní rójútùú. Ìgbésẹ̀ àkọ́kọ́ láti má jẹ́ kí ìtẹ́ ó tẹ̀, òun ni mímú ọmọ oyè tó tọ́. Tá bá ti wá mú ọmọ oyè tó tọ́ tán, ìlànà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àbájáde àwọn ìwádìí tèmi ṣe, ó ní títọ́ ọmọ oyè lọ́nà lórí ìgbésẹ̀ àti ètò ìpèbí. Eléyìí náà póríṣiríṣi láti ìlú kan sí ìlú mi. Àmọ́ àwọn nǹkan tí ó pa gbogbo ìlú pọ̀, tí ó pọn dandan fún ẹni tó bá jẹ́ ọmọ oyè tó gorí ìtẹ́ nílẹ̀ Yorùbá. Alákọ̀ọ́kọ́ ni kíkọ́ ẹ̀kọ́ lọ́dún àrọkẹ. Ọmọ Yorùbá mélòó gan ló mọ̀ tí ń jẹ́ àrọkẹ? Àwọn wo là ń pè lárọkẹ nílẹ̀ Yorùbá? Àwọn òpìtàn ìbílẹ̀ ni. Wọ́n máa ń pè wọ́n ní oral historians àbí traditional historians.
àwọn pọ̀ wọ́n ní traditional historians, àwọn asọ̀tàn ìbílẹ̀. Ó ti ní àwọn tí ìlú kọ̀ọ̀kan máa ń gbé iṣẹ́ ilé lọ́wọ́ tí wọ́n wà ní ìlú ẹ̀. Àwọn arọ́kì ni ó sọ ìtàn ìlú. Bí wọ́n bá ti kúrò lórí ìtàn ìlú, wọ́n sọ ìtàn àwọn ọba. Ó wà lọ́wọ́ bí ìtàn ìlú ọ̀hún àti bí ìlú ọ̀hún bá ṣe ní kì í tó. Onírú ọjọ́. Ṣé ẹ mọ̀ wípé iye ọjọ́ tá fi pìtàn Ìbàdàn ó yàtọ̀ sí ọjọ́ tá fi pìtàn Ìkìrun. Irú iye ọjọ́ tá fi pìtàn Ìkìrun ó yàtọ̀ sí iye ọjọ́ tá fi pìtàn Ìrágbìjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí pé àwọn àsìkò ìṣẹ̀dálẹ̀ ìlú ọ̀hún yàtọ̀ síra wọn. Àwọn nǹkan títí ń bẹ nílùú agboolé kọ̀ọ̀kan tó wà nílùú lọ́ba gbọ́dọ̀ mọ ó gbọ́dọ̀ mọ ìtàn wọn, kó mọ nǹkan tó bí wọn, kó mọ àwọn tó jí akíkanjú nínú agboolé ọ̀hún. Kì í ṣe pé bó wà ń lù wọ́n sọ pé nǹkan ṣẹlẹ̀ ládùúgbò kan yóò wà mọ́ gbẹ́nu ókè pé òun ò mọ bẹ̀. Níbi tó ti tọ́. Àlàkalẹ̀ bó ṣe tọ́ ni mò ń sọ yìí o. Bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ yí ẹ̀yin náà wá jókòó wò. Ṣé bó ṣe tọ́ la ṣe ń tọ́ ní ìsìn? Ǹjẹ́ à ń tọ́ bó ṣe tọ́? Ẹbí àwọn àgbà tí wọ́n jẹ́ afọbajẹ. Mo ṣàlàyé pé lẹ́yìn ìgbà tí wọ́n bá yan ọmọ oyè, àwọn ibi tí wọ́n tún ti nílò àgbà fún ìtọ́ni nígbà tí wọ́n bá wà ní ìpèbí. Abala àkọ́kọ́ ó ní ìkẹ́kọ̀ọ́ lọ́dún àrọ́kìn. Àwọn traditional historians tí wọ́n sọ ìtàn ìlú fún, ìtàn àwọn ọba tó ti jẹ ṣáájú ẹ̀, ìtàn agboolé àti àdúgbò kọ̀ọ̀kan láàrin ìlú. Lẹ́yìn eléyìí, yóò tún wá lo àsìkò kan pẹ̀lú ẹni tó jẹ́ olórí àyàn ààfin. Ṣé ẹmọ tí ó fi àsìkò yìí ṣe? Àsìkò yìí ni ó fi kọ́ ìlú. Lásìkò tí mò ń ṣèwádìí lórí iṣẹ́ ìgà, ẹnìkan sọ wípé ní ìgbà míì wọ́n á máa sín àwọn ọba létí láti lè gbọ́lù. Mo sì rántí pé ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà náà ọba Lámídì Adéyẹmí, àwọn Ìbírónkẹ́ Aláàfin àná, wọ́n sọ mọ́rọ̀ rí. Ọba tó bá jẹ́ ojúlówó ọba nílẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbọ́ ìlú. Torí bálejò bá wọ ààfin, àwọn onílù ni ó ti kọ́ rí. Nínú táwọn onílù bá wá ń fi gọ̀ǹgọ̀ sọ láti ìta ni ó ti mọ̀ bóyá àlejò tóun gbọ́dọ̀ bóyọjú sí ni, àbálejò tóun ó kàn ráwọn olóyè pé wọn ó lọ pàdé ẹ̀ pé òun ò sí nílé. Ṣálejò tó kẹ́bùn wá ni, àbálejò tó kó owó wá. Ẹ̀mọ́gbẹ́ mi iṣẹ́ ìfọkàn bá mi lọ bí mo ṣe ń tò lẹ́sẹsẹ. Kó bá ti mọ ìtàn lọ́dún àrọ́kìn, ó gbọ́dọ̀ mọ̀ nípa ìlú ìbílẹ̀ lọ́dún àyàn. Ó lè ṣe olórí àyàn ààfin, ó sì lè ṣe olórí àyàn ìlú. Ó wà lọ́wọ́ bí àwọn tí wọ́n ń ṣètò ìpẹ̀bí ẹ̀ bí wọ́n bá ṣe là kalẹ̀, bí wọ́n bá ṣe ń ṣe nílùú tiwọn. Ṣùgbọ́n dandan ni fún ojúlówó ọba ilẹ̀ Yorùbá kó mọ tí kọ̀ọ̀kan tó bá ń sọ. Òkú ẹran tí ń fọhùn bí ejò ààyè, ó yẹ kó mọ tí ń wí. Ó fi lè mọ tó tọ́ láti ṣe lásìkò kan. Lẹ́yìn eléyìí, ó wá ní ẹ̀kọ́ ìṣèlú. Ó yẹ kí àwọn àgbà ó jẹ́ kí ọba aládé ó mọ̀ wípé gbogbo ẹ̀sìn ìlú lẹ̀sìn ọba. Tẹ́ ẹ bá kíyèsí àwùjọ wa lónìí tá ò bá ní tanra wa jẹ, ọ̀kan lára tí ń tẹ ìtẹ́ ọba nílẹ̀ Yorùbá lọ́rọ̀ ẹ̀sìn. Ọ̀rá tó sì yẹ kí àwọn àgbà, olójẹ́ kí n sọ wípé àwọn àgbà ni ọ̀rọ̀ yìí bá wí jù. Àmọ́ gbogbo wa la ní láti mọ̀, torí béèyàn ò bá kú ní kékeré, gbogbo wa làgbà ó kàn. Èdùmàrè ò sì ní kí á kú kékeré. Gbogbo wa náà là á dàgbà yìí. Bágbà bá wá kàn wá, ó yẹ ká mọ ohun tó tọ́ láti ṣe. Tí gbogbo wa ò fi ní mọ́ jì sóríṣi kòtò kan. Tí gbogbo wa ò fi ní mọ́ jì sí oríṣi kòtò kan.
tí mo tọrọ gáfárà ẹ ti mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà la wà ní tí mo ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ àwọn àti rí ọgbọ́n dá sí. Tí a bá ti wá wò ó ẹ̀kọ́ òṣèlú yìí yóò fi wá yí ọba wípé o lè ní in tó gbàgbọ́ nínú rẹ̀, in tó gbàgbọ́ nínú rẹ̀ ìwọ tó gbà á àtọlẹ́dàá rẹ oníkẹ́ ẹjọ́ mọ́ kò di dandan o gbọ́dọ̀ gbé sójú débi tí aráàlú ó fi wá mọ̀ wípé nǹkan báyìí ẹ̀sìn báyìí ní tọba bí kìíní bá dé bàbá wọn ló jẹ́ bó bá sì ṣe kejì náà ló dé ríra rẹ gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ló ní wọ́n ó ní mo ṣe sọ níbẹ̀rẹ̀ pé ipò ọba yẹ kó jẹ́ ipò bàbá ń pèsè bàbá. Àmọ́ lẹ́yìn eléyìí nínú ẹ̀kọ́ ìṣèlú yìí ó láti sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ẹ má gbàgbé wípé traditional leaders ó là ń pe ọba a pè wọ́n ní religious or social leaders wọ́n èyí ṣe olórí ẹ̀sìn àbò lórí ayẹyẹ olórí orí aṣáájú ìbílẹ̀ ni wọ́n. Bàbá ọkọ oṣù ọkọ àjẹgàn ni ẹ máa kọba aládé nígbà tí àwọn ọba ń jí ọba tí àwọn ọba ní àjẹsára nígbà tí àwọn ọba lóye àwọn nǹkan tí a ti mẹ́nu báyìí Kàǹpé gbandi nìtẹ́ dúró kì í tẹ̀. Nígbà tí ó bá ti mọ̀ wípé gbogbo ẹ̀sìn ìlú ni tiẹ̀ kò sí pẹ́lẹ́sìn kan ó rí gẹ́gẹ́ bí orogún wọn kò sí pẹ́lẹ́sìn kan ó máa gbọ́ lẹ́nu wípé kì í ṣe tàwọn torí gbogbo wọn ni wọ́n ti rí wípé bàbá àwọn ló jẹ́. Lẹ́yìn eléyìí lábẹ́ ẹ̀kọ́ òṣèlú ni wọ́n á ti jẹ́ kó yí ọba wípé ọba ìyanu ń sọ̀rọ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní gbogbo ọ̀rọ̀ ló lésì àmọ́ gbogbo èsì kọ́ làáfọ̀. Bí wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọba kì í ṣe gbogbo ẹ̀ ní dáhùn. Yàtọ̀ sí eléyìí wọn àwọn àgbà tún máa pòwe wípé òkú ẹjọ́ lọ bá dá ǹjẹ́ ẹ mọ̀dí ẹ̀gẹ́ ń sọ fún yín. Ìtí máa jọ́rọ̀ òkú kó tó dọ́dọ̀ ọba ni wípé bó bá ṣe ìlú tó jẹ́ pé olóyè mẹ́jọ ni wọ́n ní ẹgbẹ́ ẹ̀fẹ̀ Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó Pàṣẹkẹ̀ ẹ̀mọ́dé ọmọ àti Bàṣàpẹ́rẹ́ méje làwọn Ọ̀yọ́ Mèsì. Bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàfin gbogbo àwọn olóyè òní ó ti sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan kọ́rọ̀ ò tó kan ọba bẹ́ẹ̀ náà ló sì ṣe wà ní gbogbo ìlú. Ẹ mọ̀ pé nínú ọ̀rọ̀ tí àwọn méje ń ti sọ òní ó ti tatẹnì kìíní tí ó ti tatẹnì kejì tí ó fi gbé tiẹ̀ lẹ̀. Kò ní jẹ́ pé bí ọ̀rọ̀ bá ṣe ń gbóná janjan yóò kàn ṣe gbẹ́nu lù. Ara tí wọ́n máa ń kọ́ba ní ìpèbí òní ìfarabalẹ̀ dẹtí àti dẹjú. Bí wọ́n bá ń rojọ́ fọba bọ́ba bá ṣe ń fi etí gbọ́rọ̀ ni ó máa wo ìyíra onítàn nígbà tí ń sọ̀rọ̀ lẹ́nu ṣé tí ń sọ lẹ́nu tó papọ̀ mọ́ tí ara rẹ̀ ń sọ àwọn olóyè máa ń pè ní body language ṣé tí ń jáde lẹ́nu ó ní nǹkan tí ìṣesí lára ẹ̀ ṣé ni náà ló bá lọ ó yẹ ká mọ̀. Ẹ tún wá kíyèsí o àwọn àgbà tún máa kòwé wípé ẹni a bá ń fojoojúmọ́ rí ìjọni lójú. Ẹ jẹ́ kíyèsí náà láàrin ara wa nínú ilé ẹni ó jẹ́ pé kílé ò tó mọ́ o ti rí bí wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ tàbí ó mọ̀ wò pé kí ni wọ́n ń pọ́nlé lára ilé ẹni tí mò ń rí lójoojúmọ́. Ṣùgbọ́n tó bá ṣe pé bóyá ẹ̀kan lọ́sẹ̀ àbẹ́ ẹ̀kan lóṣù àbẹ́ ẹ̀kan láàrin sáà lẹ́rí ní àsìkò tẹ́ ẹ bá rí iyì ó wà ń bẹ̀ bí àti bí ti pẹ́ wọ́n ní yìí ń bẹ́nu ẹ̀kú ọjọ́ mẹ́ta. Ẹ jẹ́ ká wá wo àwọn kókó tí mo gbé yẹ̀wò yìí. Àwọn àìṣàmúlò àwọn kókó yìí mọ́ nílẹ̀ Yorùbá ni ló tẹ ìtẹ́ ọba torí wípé àjẹjù àwọn bàbá tí wọ́n jẹ́ afọbajẹ kò jẹ́ wọn lè mọ́mọ́ oyè tó tọ́
àìmọ́mọ oyè tó tọ́ sí rèé kò jáwọn ọmọ oyè gan ó lè farabalẹ̀ ń pè bí láti kẹ́kọ̀ọ́ ohun tó yẹ kàkà kọ́mọ oyè ó kẹ́kọ̀ọ́ lọ́dún àárọ̀ kìíní pè bí social media ni àwọn ọba TikTok ọba Facebook kò sí nǹkan tó burú nínú kí ọba aládé ó ṣàmúlò ojú òpó ìkànsíra ẹni ẹ má ṣì mí gbọ́ àmọ́ gbogbo nǹkan ló ní àsìkò ìpamọ́ àsìkò ìyára ẹni sọ́tọ̀ ni wọ́n pe ìpè bí ọmọ oyè tí ẹ bá ṣèyàn lọ́nà tó tọ́ ò lẹ́nu yín ó kà á láti bá sọ̀rọ̀ àmọ́ ọmọ oyè tó bá ṣe wípé owó rẹ̀ lẹ́gbàdépò yóò sọ fún yín pé òṣìṣẹ́ owó tó ń fún yín ni bẹ́ẹ̀ bá ṣe ń wí kan ní ọmọ wí ọgbọ̀n ẹnu yín ò ní ká wọn bẹ́ẹ̀nu tí yín ò bá sì ti ká wọn wọn ó padà ṣìwàwù bí wọ́n bá wá ṣìwàwù tán ayé ò ní tọ́ka sí wọn wọn ò ní bú àwọn gangan ìtẹ́ tí wọ́n jókòó lé la yóò mọ tàbùkù nígbà àtijọ́ nígbà tí ìtẹ́ ń jẹ́ ìtẹ́ tí ipò tí lànà ìyàn ọba sípò tọ́ bí ọba bá sọ̀rọ̀ kò sẹ́ni tí bí òní wọ́n fi ń pè wọ́n kábíyèsí àmọ́ nígbà tó ti di wípé ó ti di nǹkan òwò tó ti jẹ́ wípé ẹni ọwọ́ kúdúrú rẹ̀ bá ti kún jù òní wọ́n gbé pòlé lọ́wọ́ bó bá sì ti di pé ẹ gbé pòlé lọ́wọ́ ní tó bá wù wọ́n náà ni wọ́n mọ̀ ṣe àwọn tí ẹ gbowó ṣe àmọ̀ pé wọ́n ní bẹ́ẹ̀yàn bá ti jẹ́ dòdò òdodo ò ní gbẹnu mọ́ mo fi eléyìí pe àkíyèsí wa ni o wọn tàbùkù ẹnikẹ́ni àmọ́ ẹ̀yin náà ẹ wò ó ọba tó jẹ nílùú tiyín àwọn tẹ́yìn yàn sípò gẹ́gẹ́ bí afọbajẹ tí ẹ jẹ́ ṣé ẹ yàn wọ́n sípò nítorí pé wọ́n tọ́ sí ipò ni àbí torí ipò bí wọ́n gbó ṣé gbígbó obì lẹ fi yan olú ọba sí ìlú tiyín ni àbí bó ṣe tọ́ bó bá ti ṣòbí tó gbó ni ọba ò ní mẹ̀tọ́ bọ́ba ò bá sì ti mẹ̀tọ́ títẹ̀ nìtẹ̀ ó tẹ̀ ẹ wá rí wípé àwọn ìtẹ́ tí ń tẹ̀ tí wá ń pọ̀ fojoojúmọ́ pọ̀ sí nílẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa ṣé bẹ́ẹ̀ ṣe mọ̀ wá wòran rèé ṣé ẹ mọ̀ wípé àwọn ẹni ẹyàn sípò ẹni ẹgbẹ́ síbẹ̀ òun náà lẹ́yìn fúnra ara yín rí o ṣó wá yẹ ká máa kó wá máa lọ báyìí ṣó yẹ kó máa lọ báyìí òun ìbéèrè tí wọ́n bi yín ìtẹ́ ń tẹ̀ ní gbogbo ìgbà wo la fẹ́ gbé ìtẹ́ ró títẹ ọba wà ní ipò ọlá títẹ ọba wà ní ipò iyì tí ọba aládé máa wà nílẹ̀ Yorùbá nígbà kan rí ó jẹ́ ìbéèrè tó kan gbogbo wa ẹ bá mi tan fọ́nrán yìí ká fún àwọn afọbajẹ gbogbo àwọn àgbà tí ọ̀rọ̀ ìtẹ́ náà nílẹ̀ Yorùbá wípé a ní láti ṣe ohun tó tọ́ láti pa ìtẹ́ mọ́ torí wípé ipò ọ̀wọ̀ ipò iyì àtẹ̀yẹ ipò ìtẹ́ ọba aládé nílẹ̀ Yorùbá kì í ṣe ipò yẹ̀yẹ́ tí wọ́n wá di tí wọ́n ń tẹ̀ bàṣubàṣu ibi tí ti máa ṣẹnu ní dédé síbí lónìí rèé mi ò tún ní pẹ́ padà wá torí ọ̀rọ̀ pọ̀ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tí mo ti ṣe tó wù mí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ nípa rẹ̀ àmọ́ ṣe mọ̀ pé kó kú iṣẹ́ báyìí ní mo rí oníṣẹ́ yá ẹ tẹ́lẹ̀ ìkálẹ̀ ẹ̀jẹ̀ olo kíkó rí yá ó tún lè wà fún mi láti ṣe àgbéjáde àwọn iṣẹ́ ìwádìí mìíràn agbẹ̀bí ṣe tó ń padà rí ilé ìdáwó náà lọ àlùkò mi tún ti gbà yá ìṣẹ̀ṣẹ̀ ń padà rí ilé ìkùsùn lékèlékè mi tún ti ṣe tó ń padà rí ilé ìkẹfù tuntun èmi a máa sọ ní gbogbo ìgbà pé mi ò ní bá wọn lọ lẹ́jà tó lọ tí ò dé sálẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sálẹ̀ odò ebi ni màá lọ gbẹ̀yìn olólùfẹ́ Yorùbá pàtàkì ní gbogbo ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mi ọjọ́ ire Olúwabùkọ́lá Adélékè Adégbọlá ni mò ń jẹ́ ire o ire kàbìtì fún gbogbo wa.